Ẹ̀yin olólùfẹ́ fíìmù Fìtílà, ìjẹ́ ẹ ti wo apá kìíní àti apá kejì fíìmù yìí? Ẹ dẹ̀ mọ̀ wípé fíìmù náà ó dùn ó lárinrin, fíìmù tó jẹ́ wípé àwọn èèyàn púpọ̀ wọ́n ti ń béèrè rẹ̀ ni. Ṣùgbọ́n nǹkan tí a bá wá lénìí kọ́ nìyí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Fìtílà. Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù náà, ṣùgbọ́n àwọn tí ò bá tí wo fíìmù Fìtílà ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà lórí YouTube. Lónìí a máa sọ̀rọ̀ nípa kí ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Fìtílà. Ṣé storyline fíìmù náà òun lẹ nífẹ̀ẹ́ sí jù ni? Ṣé graphics fíìmù náà òun lẹ nífẹ̀ẹ́ sí jù, tàbí àwọn òṣèré tí wọ́n kópa tí wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú fíìmù Fìtílà òun lẹ nífẹ̀ẹ́ sí jù? Nǹkan tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí ẹ gbìyànjú láti tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo àmàrí ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.